ẹ rí i pé nínú ìtàn ìwé kíkọ tá a bá fẹ́ kọ̀wé kan bóyá aṣàmúlò orúkọ ìlú kan tàbí orúkọ èèyàn kan ó sábà máa ń wà nínú ìwé pé orúkọ tá a lò nínú sinimá yìí o àwọn ìlú tá a lò yìí o àròsọ lásán ni o kì í ṣe pé a fi ní ìlú yẹn lọ́kàn tàbí ènìyàn yẹn lọ́kàn o. ẹ jẹ́ àwọn inú sinimá yìí Ògúndìjì àwọn bẹ̀rẹ̀ sí kì í ní oríkì Ìkòyí lórí tó ń fi hàn yìí pé ó tan mọ́ Ìkòyí tàbí kó jẹ́ pọ́ mọ́ Ìkòyí gan-an ni ọmọ orísun Ìkòyí ni. eré yẹn pọ̀ sí rẹ̀ ó fi Ògúndìjì gẹ́gẹ́ bí ìkà wọ́n wá ń kí Ògúndìjì mọ́ Ìkòyí ṣé ẹ rí i pé eléyìí ó tàbùkù ṣé ìkú tá a bá ń sọ nípa Ìkòyí jagunjagun lolúkòyí gbogbo ìran Ìkòyí ilẹ̀ Ìkòyí jagunjagun ni wọ́n ṣé bí Olúkòyí ṣe é ṣe rèé ṣé bí ìran Ìkòyí ṣe bá ṣe jagun rèé ṣé irú ìwà tó wà lọ́wọ́ ìran Ìkòyí rèé. a ti sọ fún yín pé ìtàn àròsọ kò síbi tí ò lè gbà jáde kì í ṣe pé ó fi hàn wípé bóyá ọmọ Ìkòyí ni àbí ó tan mọ́ Ìkòyí àbí orírun Ìkòyí ló ti ṣẹ̀ wá ṣùgbọ́n oríkì fi hàn gẹ́gẹ́ bí jagunjagun ni wọ́n sọ̀tàn tẹ́ pé ìtàn Ìkòyí náà ń sọ báyìí àbí ìran Ìkòyí tàbí ìtàn ìlú kan tàbí ìtàn jagunjagun kan náà ń sọ a lè sọ pé ó fi tàbùkù ìran Ìkòyí ṣùgbọ́n wọ́n lo oríkì láti lè jẹ́ ká mọ̀ pé jagunjagun ni tọ́n bá lò wọ́n tún wo oríkì àwọn ìran míì tó ń jẹ́ jagunjagun láti lè jẹ́ ká mọ̀ pé jagunjagun ni kì í ṣe pé bóyá ó lò ó láti fi tàbùkù ìran Ìkòyí. àwọn ìtàn kan wà tó pé àròsọ ni tó pé ohun tí ò ṣẹlẹ̀ tí a máa fi ojú inú yàwòrán ẹ̀ a gbé sílẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ó ṣẹlẹ̀ ni. ẹ já wo àwọn ìwé bàbá wa kí Ọlọ́run bá wa fi ọ̀run rẹ̀ kẹ́ wọn bàbá dí Òfagúnwà a rí i pé gbogbo ìtàn wọn ìtàn àròsọ ni ṣùgbọ́n bọ́n ṣe gbé kalẹ̀ ẹ rò pé bóyá ìtàn tí ó ṣẹlẹ̀ ni tá bá wo ìtàn yìí a rí àwọn ìtàn tó ṣẹlẹ̀ gan bóyá ìtàn ìlú kan ìtàn jagunjagun kan ìtàn alágbára kan ní òfin tó de à ń kọ̀tàn ó tún fàyè sílẹ̀ láti yọ kúrò láti fi sí kó lè bá ìgbà mu. ìyẹn ni pé tá a bá rí tàn kan wọ́n jẹ́ pé ìtàn tó rí tó jẹ́ òdodo gan ni bóyá à ń sọ̀rọ̀ nípa ìlú kan à ń sọ̀rọ̀ nípa èèyàn kan a lè fi kún a tún lè yọ kúrò a lè fi kún a lè yọ ṣùgbọ́n kì í ṣe pé ká wá ìfikún tá a fi kún yìí kò gbọ́dọ̀ bà ìtàn yìí jẹ́ ìyọkúrò tá a máa yọ kúrò ń bẹ̀ kò gbọ́dọ̀ bà ìtàn náà jẹ́. ẹ já wo bí àpẹẹrẹ Basọ̀run Gáà a rí i pé ìgbà tán kọ́ tàn yìí àwọn òpìtàn jẹ́ ká mọ̀ yìí pé kí ni àfẹ́sọ́nà àgbẹ̀yìn ọmọ kábíyèsí ọmọ ọba Abíọ́dún Adégolú àfẹ́sọ́nà tí ó na nínú ìtàn orúkọ ẹ̀ ti sápá mi lórí òun ló na kí là ń pe orúkọ ẹ̀ Basọ̀run Gáà tó nà lóde tó fi yarọ. àwọn òpìtàn jẹ́ kó di mímọ̀ pé èyí tó ṣẹlẹ̀ yìí àfikún ni pé káṣàmù lè mọ irú báwo náà ṣe mú Basọ̀run Gáà ìtàn fìdí ẹ̀ múlẹ̀ ohun tó fà á tó fi yarọ àbó yarọ àbí kò yarọ ṣùgbọ́n òpìtàn yìí ó gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan kan báyìí ló fà á tó fi yarọ ìdí ìrètí lè fi wọ̀ ọ́. ìyẹn túmọ̀ sí pé àǹfààní wà fún kọ̀tàn láti fi kún tàbí láti yọ kúrò léyìí tí ò ní bá tàn jẹ́ ìwà ṣe pé ká wá mórí ìtàn ká wá dorí ẹ̀ kodò tí ò ní bá tàn jẹ́ tí ó sì jẹ́ kí ìtàn lọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ.